Ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ mi. Fíìmù yìí ni mo tún mú wá fún yín lónìí, èyí tí àpàkọ́lé rẹ̀ ní Omi Ara. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí fíìmù yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé channel yìí movie review nìkan ló wà fún. Fíìmù Omi Ara yìí ó jẹ́ fíìmù ńlá kan tí mo gbádùn gidigidi. Ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu tó sì bà mí nínú jẹ́ nínú fíìmù yìí, òun ni ibi tí ọmọ Àbẹ̀ní ti kú. Ó dùn mí púpọ̀, ara sì ta mí pé ẹrù oṣù 9 tó jìyà tó jìṣẹ́ lé lórí, òun ni ìkan tún wá kú nínú wọn. Pẹ̀lú bí ó ṣe wàhálà tó lórí wọn, ó gbé wọn sílẹ̀, ó ṣiṣẹ́ ajé lọ, kò mọ̀ pé òun máa bá òkú ìkan nínú wọn nílé. Ó dùn mí gan-an. Àbẹ́ ẹ̀ rí nǹkan báyìí, ẹ rí pé ó lágbára. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tó dàrẹ́kìtì fíìmù yìí wọ́n gbìyànjú púpọ̀. Omi Ara yìí ó jẹ́ ìtàn kan tó jinlẹ̀, mi ò jẹ́ lè wait láti wo apá kejì fíìmù yìí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ̀yin náà ẹ lè wait láti wo apá kejì fíìmù yìí, ẹ comment. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ like, ẹ comment ẹni tí ẹ fẹ́ràn jùlọ nínú fíìmù yìí, kí ẹ jẹ́ share fídíò yìí. Èmi ni tí yín ní tòótọ́, á tún máa pàdé nínú fíìmù mìíràn.